Hi everyone, you are welcome to the class today. Today we're going to be talking about Yoruba numerals. We've done 1 to 50. Today we're going to do 50 to 100 and so on. Okay, let's start from 50. 50 is àádọ́ta. Now 50 àádọ́ta, 51 ókànlélógóta, 52 èjìlélógóta, 53 étàdínlógóta, 54 ẹ̀rìnlélógóta, 55 àrúndínlọ́gọ́ta, 56 ẹ̀rìndínlọ́gọ́ta, 57 étàdínlọ́gọ́ta, 58 èjìdínlọ́gọ́ta, 59 ókàndínlọ́gọ́ta, 60 ogóta. Ogóta means ogún mẹ́ta. That's 20 in 3 places. Now 61 ókànlélọ́gọ́ta, 62 èjìlélọ́gọ́ta, 63 étàlélọ́gọ́ta, 64 ẹ̀rìnlélọ́gọ́ta, 65 àrúndínláàádọ́rin, 66 ẹ̀rìndínláàádọ́rin, 67 étàdínláàádọ́rin, 68 èjìdínláàádọ́rin, 69 ókàndínláàádọ́rin, 70 àádọ́rin, 71 ókànléláàádọ́rin, 72 èjìléláàádọ́rin, 73 étàléláàádọ́rin, 74 ẹ̀rìnléláàádọ́rin, 75 àrúndínlọ́gọ́rin, 76 ẹ̀rìndínlọ́gọ́rin, 77 étàdínlọ́gọ́rin, 78 èjìdínlọ́gọ́rin, 79 ókàndínlọ́gọ́rin, 80 ogórin, ogún mẹ́rin. That's 20 in 4 places, making 80. Okay, 81 ókànlélọ́gọ́rin, 82 èjìlélọ́gọ́rin, 83 étàlélọ́gọ́rin, 84 ẹ̀rìnlélọ́gọ́rin, 85 àrúndínláàádọ́rùn-ún, 86 ẹ̀rìndínláàádọ́rùn-ún, 87 étàdínláàádọ́rùn-ún, 88 èjìdínláàádọ́rùn-ún, 89 ókàndínláàádọ́rùn-ún, 90 àádọ́rùn-ún, 91 ókànléláàádọ́rùn-ún, 92 èjìléláàádọ́rùn-ún, 93 étàléláàádọ́rùn-ún, 94 ẹ̀rìnléláàádọ́rùn-ún, 95 àrúndínlọ́gọ́rùn-ún, 96 ẹ̀rìndínlọ́gọ́rùn-ún, 97 étàdínlọ́gọ́rùn-ún, 98 èjìdínlọ́gọ́rùn-ún, 99 ókàndínlọ́gọ́rùn-ún, 100 ọgọ́rùn-ún, ogún márùn-ún. That's 25 places. Now 200 igba, 300 ọ̀ọ́dúnrún, 400 irinwó, 500 èédègbẹ̀ta, 600 ẹgbẹ̀ta, 700 èédègberin, 800 ẹgbẹ̀rin, 900 èédégbàrún, 1000 ẹgbẹ̀rún. Now you can easily count 1 to 100 in Yoruba, and you know the meaning of 100, 200, 300 and Yoruba language. Okay, in the comment section below, let me see what you've learned so far in Yoruba numerals. Just write any figure in English and write the Yoruba there and let me know how much you've learned. Bye for now.